tọ́ ó ti ń jáde bọ̀ díẹ̀díẹ̀ o lórí ìròyìn tó ń gba ìgboro pé ààrin olórí oko orílẹ̀-èdè yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti igbákejì ẹ̀ sẹ́nẹ́tọ̀ Kashim Shettima ó ti dàrú àti pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó fẹ́ pààrọ̀ Kashim Shettima lásìkò ètò ìdìbò ọdún 2027 tó sì fẹ́ fi ẹlòmíì rọ́pò sí i pẹ̀lú bí àṣírí ṣe tú wípé àwọn gómìnà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lápá ibi tí Shettima ti jáde wá ìtàn pè ní north eastern part of Nigeria wọ́n ti ṣe ìpàdé lórí bí wọn yóò ṣe fi èèyàn rọ́pò Shettima tí wọ́n sì ní ìpàdé náà wọn ò fẹnu kò lórí ẹ̀ nítorí pé ọ̀kan lára àwọn gómìnà mẹ́ta náà yarí pé Shettima ṣì ní Tinubu gbọ́dọ̀ lò gẹ́gẹ́ bí igbákejì ẹ̀ lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2027 tí kò tó ọdún méjì mọ́ lásìkò yìí. ẹ rántí pé látọdún tó kọjá ní ìròyìn náà ti ń bẹ̀rẹ̀ wọ́n ní àárín Shettima àti Tinubu wọ́n láàrin wọn ti dàrú bẹ́ẹ̀ ló jẹ́ pé níṣe ni wọ́n ní Tinubu ti ń gbé ìgbésẹ̀ lórí bí yóò ṣe fi èèyàn pààrọ̀ Shettima lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2027 kódà àwọn tó mọ̀ sí ọ̀rọ̀ yìí ní gbajúgbajà olóṣèlú ìpínlẹ̀ Kánò tó jẹ́ bàbá òṣèlú ìpínlẹ̀ Kánò tó jẹ́ olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú New Nigerian People's Party NNPP lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2023 ìyẹn sẹ́nẹ́tọ̀ Rabiu Musa Kwankwaso òun ló wu Tinubu láti fi rọ́pò Shettima lọ́dún 2027 nítorí pé bàbá náà gbajúmọ̀ púpọ̀ ní ìpínlẹ̀ Kánò àti ilẹ̀ Haúsá àti pé nítorí pé òun ló ń ṣàkóso ìpínlẹ̀ Kánò tí ìbò ti pọ̀jù ní ilẹ̀ Haúsá eléyìí yóò jẹ́ kí Tinubu tó rí ìbò púpọ̀ lọ́dọ̀ àwọn Haúsá tí wọ́n ní inú ń bí àwọn alágbára wọn sí Tinubu. ṣáò tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé àwọn gómìnà mẹ́ta ní apá bíi tí Shettima ti wá ìyẹn gómìnà ìpínlẹ̀ Borno tí Shettima ti wá gan ọ̀jọ̀gbọ́n Babagana Zulum gómìnà Muhammadu Inuwa Yahaya ti ìpínlẹ̀ Gombe àti gómìnà Maimala Buni ti ìpínlẹ̀ Yobe àwọn mẹ́tẹ̀ẹ̀ta máa ṣe ìpàdé kó tó di pé ìpàdé àwọn alẹ́nulọ́rọ̀ agbègbè North East tó dàrú lọ́jọ́ àìkú ìyẹn Sunday ọ̀sẹ̀ tá a wà náà ìwáyé àgbọ́pọ̀ nínú ìpàdé náà ìní wọ́n ti sọ̀rọ̀ lórí pé kí làwọn fẹ́ ṣe lórí ọ̀rọ̀ Shettima tí wọ́n sì ní ó wu àwọn gómìnà náà láti pààrọ̀ Shettima ṣùgbọ́n tani Babagana Zulum tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Shettima ló yarí pé òun ò nígbà kan pààrọ̀ Shettima o òun àti Tinubu gbọ́dọ̀ jọ parí sáà ọdún mẹ́jọ wọn lọ́dún 2031 ní kódà wọ́n ní Zulum nínú ìpàdé táwọn yóò ṣe ní Sunday náà ìyẹn wọ́n ti ń ṣèpàdé kí ìpàdé Sunday tó wáyé òun ní kí àwọn ti fòǹtẹ̀lù Tinubu àti Shettima ṣùgbọ́n nígbà tí ìpàdé náà dé wọ́n kọ̀ láti fòǹtẹ̀lù Shettima àti Tinubu papọ̀ nínú ìpàdé tó wáyé ní ìpínlẹ̀ Gombe Sunday náà eléyìí ló sì jẹ́ kí ìpàdé náà dàrú èyí tó ti ń fẹ̀sùn kan Zulum pé òun ló ní kí wọ́n da ìpàdé náà rú nítorí pé Tinubu nìkan ni alága àgbà ẹgbẹ́ òṣèlú APC Abdullahi Ganduje ìlú fòǹtẹ̀lù ní báyìí wọ́n ní gómìnà Muhammad Inuwa Yahaya ti ìpínlẹ̀ Gombe fún rẹ̀ ó wù láti di igbákejì Tinubu bẹ́ẹ̀ náà tún ní abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin kékeré l'Àbújá tẹ́lẹ̀ ìyẹn Speaker Federal House of Representatives Honorable Yakubu Dogara òun náà lé ipò igbákejì ààrẹ fún Tinubu lọ́dún 2027.